ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24. ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn ìṣẹ́jú àáyá la mú wá sétí gbọ̀nyìn láti ìkànnì Jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí kò lójútùú ló wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ní gúúsù ìlà oòrùn àti àwọn agbègbè òṣèlú gúúsù sí gúúsù ní orílẹ̀-èdè Nàìjíríà. àmọ́ láìpẹ́ yìí ìgbìmọ̀ àtúnṣe yóò wá ojútùú sí gbogbo àwọn ìṣòro wọ̀nyí. ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ti sún ìwọlé wọn tí ó yẹ kó wáyé ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2024 sí ọjọ́ ìṣẹ́gun 30 oṣù kẹrin ọdún 2024. ìyáàfin àkọ́kọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ìyáàfin Olúrẹ̀mí Tinubu ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀rọ ti gúúsù ìwọ̀ oòrùn World Renewed Hope Initiative fún àwọn obìnrin gẹ́gẹ́ bí ara ìgbìyànjú láti fún àwọn oníṣòwò obìnrin ní òye nípa ìmọ̀ ẹ̀rọ fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti ara wọn. ìjọba ìpínlẹ̀ Ògùn lánàá fi àwọn ọkọ̀ ìṣọ́de 25 tọrẹ fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà, wọ́n sì tún ra ẹ̀rọ ayàwòrán ojú òfurufú ìyẹn surveillance drones láti lè mójútó ìṣe àwọn ọ̀daràn. ìjọba àpapọ̀ ti dá ìgbìmọ̀ tí yóò máa jẹ́rìí sí bí wọ́n ṣe dá owó padà fún àwọn tí iṣẹ́ àkànṣe ojú ọ̀nà etí òkun Èkó sí Calabar bà dúkìá wọn jẹ́ sílẹ̀. ìgbìmọ̀ ìdíje àti ìdáàbòbò àwọn oníbàárà lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn the Federal Competition and Consumer Protection Commission lọ́jọ́bọ̀ gbé ilé ìtajà ńlá kan tì pa ní ìlú Àbújá, wọ́n sì gbé àwọn ayédèrú àpò ìrẹsì 97 kúrò ní ilé ìtajà náà. gbajúmọ̀ olórin gbẹ̀du Dáfídì Adélékè tí gbogbo ènìyàn mọ̀ sí Davido ti kíra fún olókìkí onímọ̀ ayò chess ìyẹn Túndé Ọ̀nàkọ́yà nítorí ó ti ń kọjá ìgbèdéke nínú ìdíje ayò chess títa ti àkọsílẹ̀ Guinness àgbáyé ní orílẹ̀-èdè New York. ọ̀gá àgbà ọlọ́pàá Olúkáyọ̀dé Ẹgbẹ́tòkun ti yọ gbogbo àwọn ẹ̀ṣọ́ ààbò tí wọ́n yàn ti gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kogi Yahaya Bello. àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìfigagbága ohun ìjà fún ọ̀sẹ̀ kan fún àwọn ọmọ ogun láàrin àwọn tó jẹ́ kọ́pà àti àwọn tó tún kéré sí kọ́pà láti ẹ̀ka kẹfà agbègbè Niger Delta. àjọ tó ń rí sí ètò ìdíje àti ìdáàbòbò oníbàárà lọ́jọ́bọ̀ ṣe àbẹ̀wò olófin sí àwọn ilé ìtajà ńlá 7 kan ní olú ìlú àpapọ̀ Àbújá láti rí dájú pé wọ́n tẹ̀lé ìdíyelé owó àti ìlànà tí wọ́n fi sílẹ̀ fún wọn. àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́bọ̀ fi ojú arákùnrin kan ẹni ọdún 57 tí orúkọ rẹ̀ jẹ́ Tòkunbọ̀ Dáramọ́lá ba ilé-ẹjọ́ adájọ́ àgbà ti Èbúté Mẹ́ta ní ìpínlẹ̀ Èkó fún ẹ̀sùn jìbìtì owó tó tó 27.5 million naira. ọmọ ẹgbẹ́ tẹ́lẹ̀ rí ti ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Rivers ìyẹn Honorable Farah Dagogo ti pè fún ìkọ̀wé fipò sílẹ̀ Umar Damagun gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú PDP. àlùfáà ìjọ kátólíìkì méjì ìyẹn àlùfáà Ernest Nwankwo àti àlùfáà Christopher Ike ní ìròyìn fi yé wa pé wọ́n ti papòdà ní Ekulobia Diocese ti ìjọba ìbílẹ̀ Agwata ní ìpínlẹ̀ Anambra. Alhaji Abdulmutalib Jankada tí ń ṣe alákòóso ìbílẹ̀ ti olórí Sansani ní agbègbè ìjọba ìbílẹ̀ Gaso ní ìpínlẹ̀ Taraba ti jáde láyé látàrí bí àwọn agbébọn ṣe ya wọ ààfin rẹ̀ tí wọ́n sì yìnbọn fún un. Nasiru Hamadu Danu oníṣòwò kan ní ìgbìmọ̀ Emirate Dutse ní ìpínlẹ̀ Jigawa ti fi jẹ Sardauna ti Dutse lánàá ọjọ́ 18 oṣù kẹrin ọdún 2024. ọ̀gá àgbà ilé-iṣẹ́ ológun orílẹ̀-èdè Kenya ọ̀gá àgbà Francis Omondi Ogola jáde láyé lẹ́yìn tí ọkọ̀ bàálù tó wọ̀ jálulẹ̀ ní ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè náà.
orílẹ̀-èdè Israeli ju àdó olóró ó sì balẹ̀ sí àárín gbùngbùn orílẹ̀-èdè Iran láìwọ́ bá sọ. àwọn alákòóso ilẹ̀ Amẹ́ríkà ló ṣàlàyé èyí fún ikọ̀ ìròyìn ti CBS. àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Katsina ti dènà ìkọlù ní ìlú Sabuwa orí iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Sabuwa ní ìpínlẹ̀ náà wọ́n sì pa ọ̀kan lára àwọn afurasí ọ̀daràn náà. mínísítà fún ìdàgbàsókè àwọn ohun àlùmọ́ọ́nì tó lágbára ìyẹn dókítà Délé Aláké lánàá sọ pé àwọn àtúnṣe tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ̀rẹ̀ láti ìgbà tí ó ti gba ìṣèjọba rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní fi ara hàn lọ́nà ọ̀tún. ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún ti sọ pé ìjọba òun yóò fòpin sí sísan owó ìràpadà ẹ̀mí fún àwọn ajínigbé tàbí àwọn ọ̀daràn tó kù ní orílẹ̀-èdè náà. ó sì jẹ́jẹ̀ẹ́ pé èyí tí ń ṣe kọ́bọ̀ àwọn ọ̀daràn wọ̀nyí wọn ní rí gbà. ìròyìn fún ìṣẹ́jú àyàtọ̀ ní ìlú jùbá ìlú lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn ẹ̀mọ̀ àyàṣẹ́. ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára kẹrìnlélógún. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú